Bàbá, ẹ jẹ́ ká lọ nínú àṣà wa àti ìṣe wa. Bàbá, kí ni ohun tí wọ́n ń pè ní àṣà àti ìṣe gan ní pàtó? Torí ọ̀pọ̀lọpọ̀ lónìí wọ́n ń tako ohun tó jẹ́ àṣà àti ìṣe wa, tí ò dẹ̀ kí ń ṣe àṣà àti ìṣe wa nìkan náà ni ó ń ṣàkóbá fún, ó tún ń ṣàkóbá fún èdè tí à ń sọ lẹ́nu tó jẹ́ èdè Yorùbá. Àtọrọ ajé wa gan-an. Kí wá ni àṣà, kí ni ìṣe? Ẹ má bínú, ẹ jẹ́ kí n wá fi kún wípé kí wá tún ni ẹ̀sìn? Inú mi dùn fún àwọn ìbéèrè tẹ́ béèrè ohun. Kí là ń pè ní àṣà? Kí là ń pè ní ìṣe? Àṣà ti ṣàlàyé ara ẹ̀. Àṣà ti ṣàlàyé ara ẹ̀. Kí ló fi ṣàlàyé ara ẹ̀ ni wípé àṣà ẹ jẹ́ ká mú wá kúrò ká pé ṣà. N tá ń pè ní ṣà ni tá a mú nínú ọ̀pọ̀lọpọ̀ nǹkan là ń pè ní àṣà. Oríṣiríṣi ìṣe, oríṣiríṣi ìhùwàsí, oríṣiríṣi ìrírí lẹ̀dá máa ń rí láti ìgbà ìwáṣẹ̀, láti ilẹ̀ pẹ̀pẹ̀ wá. Ṣùgbọ́n ká wá sọ pé torí pé oríṣiríṣi láti rí, bá ṣe rí náà la ṣe máa lò ó, la ṣe máa ṣe. Àwùjọ tí ó bá jáwùjọ ọ̀làjú, wọn ì ṣe bẹ́ẹ̀. Àwùjọ wọn á ṣà nínú tí wọ́n mọ̀, nínú tí wọ́n rí. Wọ́n á ṣà nínú tí wọ́n mọ̀, nínú tí wọ́n rí, nínú tó kọ̀dí sí wọn. Eléyìí wọ́n lè pé tábà mọ̀ tọ́mọ ó bá kí baba láàárọ̀ lọ́kùnrin kó dọ̀bálẹ̀. Àṣà nìyẹn. Tóbìnrin bá fẹ́ kí ìyá rẹ̀ láàárọ̀ kó kúnlẹ̀. Àṣà nìyẹn. Tá a bá fẹ́ jẹun, a ó kọ́ ṣanwọ́ ká tó máa fọwọ́ jẹun. Ṣé o pé lọ́dọ̀ àwọn òyìnbó alámuga làwọn ó lò? Bẹ́ẹ̀ni. Ṣíbí àbí alámuga ló máa lò. Àtọ̀bẹ́. Àṣà tí wọ́n nìyẹn. So nínú tó pọ̀ ńlẹ̀ tá a ti mú èyí tí a fẹ́ yàn láàyò ló ń jẹ́ àṣà, culture. Gbogbo wa fẹnu kò pé bá ṣe máa ṣe rèé. Tẹ́ bá dẹ̀ wo culture ẹ kọ́kọ́ wo lẹ́tà mẹ́rin tó kọ́ bẹ̀rẹ̀ CULT, cult. Lẹ́fí máa sọ faculty. Tẹ̀wé CULT wà níbẹ̀ náà. Bẹ́ẹ̀ni. Tó fi hàn yí pé àgbáríjọpọ̀ ẹ̀kọ́ tá à ń kọ́ láàrin àkòrí rẹ̀ rèé o, àwọn ẹ̀kọ́ tó dẹ̀ wà lábẹ́ ẹ̀ ni. Lẹ́ṣin máa rí faculty of arts, the languages, history, gbogbo ẹ̀ ni wọ́n á wà lábẹ́ ẹ̀. Agriculture, CULT. Kí ni gbogbo àjọ fọwọ́sowọ́pọ̀ iṣẹ́ àgbẹ̀ wa bó ṣe máa rí. A dẹ̀ ti mọ̀ pé báyìí ni. Inú tí a dẹ̀ ń ṣe àfọkọ́ rolẹ̀, àìfọwọ́ walẹ̀. So tá a bá sọ pé àṣà, inú ẹ̀ náà la máa rí àṣàkáṣà. Àṣàkáṣà. Léyìí tá a mú tá a ń lò tá a rí pé eléyìí má kù díẹ̀ káàtó. Inú ẹ̀ la máa rí ìṣàkúṣà. Ìṣàkúṣà. N tó bá dẹ̀ jẹ́ ìṣàkúṣà tá a dẹ̀ ti mú tá a rí pé kò ṣe, kí la máa ṣe? Àdàlù.
láti máa rí so àṣà nínú ìṣe làṣà ti ń wá, nínú àṣà ìṣe ti ń wá, ó wọnú ara wọn. Àṣà ìṣe torí tó ìgbò bá máa sọ culture wọn ní a way of life of a people ló máa pè culture. Ṣé rí pé ìṣe ni ẹ báyìí, ṣé rí pé ó yàtọ̀ gédégédé fún ẹ̀sìn